so àgọ́ ọjà ẹgbẹ́ra ẹgbà ilẹ̀ yín kúrò lọ́wọ́ Ọ̀yọ́ kí Ọ̀yọ́ padà sí Ọ̀yọ́ ilé wọn kọ́ lọ claim ilẹ̀ wọn. adé aládékún tẹ̀dẹ̀ gbé sọ́dọ̀ adé Sunday Igboho ẹ lọ fún Sunday Igboho ní adé ẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ a máa bá yín fà á lórí áàpù wọn a máa bá yín fà á o adé aládé tẹ́ ẹ jí gbé ẹgbẹ́ ńlẹ̀ o torí ìrun wọn Ọ̀yọ́ ò ládé kàkà tó yẹ kí Aláàfin yìí kó bá Ọọ̀ni ṣe pọ̀ Ọọ̀ni ìbáṣe adé fún yín àìládé yín ló jẹ́ kẹ́hìndé fìlà kẹ̀ǹbẹ̀ abẹ́ tí ajá káàkiri àìládé yín ni ojú òtún wá tì yín ẹ tí wọ́n ń pariwo ládé Aláàfin ò ládé adé aládé kún lágbà fún Aláàfin ojú ò wá tì yín adé aládé ẹ̀dẹ̀ ń gbà no wonder tí nígbà tó Ògbómọ̀ṣọ́ tó ń fi tètè dá fátífátí ni pé kán tètè dé Aláàfin kúrò lọ́dọ̀ wọn torí pé wọ́n ti mọ ìwà wọn wọ́n ti mọ ìṣesí wọn wọ́n ti mọ nǹkan tí wọ́n ń ṣe sẹ́mi ìwà wọn náà ló dé ìpàpà ń fi ara hàn láàrin ni. ọ̀rọ̀ yìí má ti wá ga báyìí kẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àdìbìtẹ̀ tí mo wá. This is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Aláàfin ò ládé ọwọ́ aládìkún láti gbadé fáláàfin ọ̀rọ̀ yìí ti di yánpọnyánrin báyìí o. Alàgbáyé kò tọ́ ní adé Sunday Igboho tán gbà fáláàfin oníkẹ́ tètè lọ́ọ́ dá padà o. Àìjẹ́ bẹ́ẹ̀ íńtánẹ́ẹ̀tì máa fàyà o ẹ̀yin ará Ọ̀yọ́ ibo lẹ wà eléyìí tó ti kọjá bẹ́ẹ̀ báyìí torí ayé kò tọ́ ní adé Sunday Igboho òun ni Aláàfin ń lò báyìí o àwọn dẹ̀ ti ṣetán àti gbadé yìí eléyìí kún ṣọṣọ ẹja gbọ́ lẹ́nu alàgbà ayé kò tọ́ wọ́n ní àwọn ará Ọ̀yọ́ ẹ lọ di Ọ̀yọ́ mú o ẹ ń ṣe gbogbo Yorùbá land o eléyìí tó kọjá bẹ́ẹ̀. Please don't forget to subscribe, like and share. ẹja gbọ́ ìtókù lẹ́nu ayé kò tọ́ because ayé kò tọ́ ń para lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n ń bínú gidi gan. Thanks for watching. nígbà tí wọ́n ṣe orò fún bàbá Òwádé igbá mẹ́ta ni wọ́n gbé ńlẹ̀ igbá àkọ́kọ́ àádùn ń bẹnu ẹ̀ igbá kejì oyin ní bẹnu ẹ̀ igbá kẹta atarodo tí ń ta ṣúẹ́ṣúẹ́ atasúyà òun ní bẹnu ẹ̀ àmọ́ ńgbà tí wọ́n ní kí bàbá Òwádé wọ́n ní kó súnmọ́ wájú kó wá gbé igbá kan igbá yẹn ló dẹ̀ máa sọ bí ìjọba ètò ìjọba rẹ̀ yóò ṣe rí nígbà tí bàbá Òwádé tó máa gbé igbá ata ni wọ́n lọ gbé igbá ata rodo ata àjọsìn òun ni wọ́n lọ gbé atasúyà ataṣúẹ́ṣúẹ́ òun ni ìdí nìyẹn tí wọ́n fi ń fi ojú ata tán fi ń ta ọmọ Ọ̀yọ́ níbẹ̀ ń nǹkan tó fà á nìyẹn o so kàn tètè wá tú oòrùn kàn wá tú ṣe fún wọn kó má débi pé wọ́n fọ́ ojú àwọn ọmọ Ọ̀yọ́ pátápátá pẹ̀lú ata súyẹ́súyẹ́ tán ní wọ́n gbé igbá ata tí wọ́n gbé because téèyàn bá gbé igbá ata nínú gbòòrò wọn téèyàn bá gbé igbá ata wọn ò ní dórí tẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe bàbá Òwádé àti ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin náà yẹn lọ jókòó ṣé ẹni gbogbo kọta ń ṣe tá a bá jáde this is not pé bóyá disrespect ọba yín tàbí pé bóyá kìíní no ọba yín ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwà pálapàla wọn ẹ lọ jókòó ẹni right wọn ni wọ́n ń jà fún ẹjọ́ kí ni right wọn gan tí wọ́n ń jà fún ṣé ẹ rò bí Ilé Ifẹ̀ ṣé ẹ rò bí àwọn ògbọ́n ni Léèrè Ọlá tí ń ṣe Odùduwà because alias name ẹ̀ wọ́n ní Odùduwà yẹn orúkọ ẹ̀kọ́ lòdùduwà yìí sí Léèrè Ọlá Odùduwà tó jẹ́ Oòduà Irúnmọlẹ̀ òun lẹ́gbọ́n nínú áńtẹ́mù Ilé Ifẹ̀ ẹ wá gbọ́ orin ọ̀hún ní ìsìn yẹn wò ní kí ni wọ́n kọ́kọ́ dárúkọ ń bẹ̀ yẹn Ọ̀rànfẹ̀ onílé iná then Oòduà awẹ̀rìrì jagun yes ọ̀kànlélírínwó Irúnmọlẹ̀ now ẹ jẹ́ kí n wá ṣàlàyé ibẹ̀ yẹn fún yín torí Ifẹ̀ ò dáyé ẹni gangan tó ní ìtẹ́ nílé Ifẹ̀ is Òrànfẹ̀ onílé iná Òrànfẹ̀ onílé iná mo ń sọ níjọ́ tí mo ní kò sí nǹkan tó jẹ́ Ṣàngó lọ́dọ̀ wa kò sí nǹkan tó jẹ́ Ṣàngó Òrànfẹ̀ onílé iná Ifá dẹ̀ wá fìdí ẹ̀ múlẹ̀ pé àrìrá ẹni tó ń sán àrá ká sì máa kọná lẹ́nu ká máa yọ ọta tí evidence ẹ̀ tí gbogbo ẹ̀ tó dẹ̀ sì wà ní Ilé Ifẹ̀ up till now Òrànfẹ̀ ló ní ìtẹ́ ó yẹ yín nísìnyí ṣùgbọ́n wọ́n wá jọ̀wọ́ ìtẹ́ yẹn fún Oòduà awẹ̀rìrì jagun tí wọ́n pè ní Ọ̀tẹ̀ẹ̀tẹ̀ òun ní Oòduà tó jẹ́ Oòduà Irúnmọlẹ̀ májẹ̀mú tó wà láàrin Òrànfẹ̀ Ọ̀rúnmìlà òun ni wọ́n fi jọ̀wọ́ ìjọba fún Odùduwà yẹn wípé kó máa ṣe ìjọba now ẹni tó bá wá gbà fún Oòduà ó ti gbà fún gbogbo Irúnmọlẹ̀ awẹ̀rìrì jagun tí wọ́n sọ yìí òun ni nígbà tí ìkún omi dé nígbà Ifẹ̀ ò dáyé tí gbogbo Irúnmọlẹ̀ wà lórí òkè Oòduà yẹn ó wẹ̀ títí tó fi sọ̀sídìí ni tó fi dé ibi tí ìpẹ̀kún wà òun náà fi pè ní awẹ̀rìrì jagun ó yẹ yín nísìnyí now wọ́n wá sọ níbẹ̀ yẹn wọ́n ní ọ̀kànlérínwó Irúnmọlẹ̀ ká ní ọ̀kànlérínwó Irúnmọlẹ̀ tí wọ́n ń sọ yẹn òun ní Oòduà Léèrè Ọlá tẹ́ ń sọ wípé ó ti Mẹ́kà wá nǹkan kan wọ̀nyẹn ọmọ Ilé Ifẹ̀ ni a sì mọ bàbá àmọ́ ìyá ẹ̀ ó yẹ yín báyìí àmọ́ bàbá àmọ́ ìyá ẹ̀ ẹ̀gbọ́n Léèrè Ọlá yìí alias ẹ̀ tó jó Odùduwà yìí òun ni Arẹ́mìtán Ọlọ́fin tó lọ tẹ ìlú Ìdànrè tó gbé adé idẹ tó lọ fi tẹ ìlú Ìdànrè
so Oòduà tí ẹ wá sọ wípé ó bí ọ̀kàn bí nǹkan kan wọ̀nyẹn, Léèrè Ọlá lórúkọ rẹ̀, jagunjagun sì ni, ó jagun ó máa ń jagun káàkiri ni. Ìgbà tí ọba kan òun ló wá sílé because ẹ̀gbọ́n ẹ̀ tí ṣe Arẹ́mìtán Ọlọ́fin wọn ò lè fi jọba torí pé abarapá ni. Òun ló wá gbé adé idẹ tó wá gbé lọ sí ìlú Ìdànrè tó lọ tẹ ìlú Ìdànrè. Nígbà tí Léèrè Ọlá yìí sì dé láti wá gba ìtẹ́yìn láti jọba, orí òkè Ọ̀rà òun ni ó lọ, òun náà ló ti wọ ìpẹ̀bí. So ní 400 irúnmọlẹ̀ yẹn now ẹni yìí ló wá pẹ̀lú torí wọ́n rárí gbogbo òòṣà wọ̀nyẹn, wọ́n rárí ẹ̀ fún Léèrè Ọlá, wọ́n rárí ẹ̀ fún. Now òun ló wá pẹ̀lú tán sọ pé 1,400 irúnmọlẹ̀, òun ni ẹyọ kan tó lé sí tí wọ́n ń sọ. Nígbà tó sì sọ̀kalẹ̀, nígbà tí wọ́n parí gbogbo orò tán, torí pé ibi téèyàn bá gbà wọ orí òkè Ọ̀rà kò lè gbàbẹ̀ sọ̀kalẹ̀, ó wá fi ṣéènì ó fi rọ̀ wá sílẹ̀. Àwọn bàbá wa kọ́ ló sọ pé òkè ọ̀run ni Odùduwà ti fi ṣéènì ràn wá, òyìn Léèrè Ọlá, bàbá wa kọ́ ló sọ bẹ́ẹ̀. Àjàyí Crowther ló dé ló ń sọ pé òkè ọ̀run wà, rárá òkè ọ̀hún òun ni wọ́n sọ, òkè ọ̀hún bó ní òkè ọ̀hún tí wọ́n sọ òkè Ọ̀rà ni o. Orí òkè Ọ̀rà yẹn ibẹ̀ ni Léèrè Ọlá ti fi ṣéènì rọ̀ wá sílẹ̀. Nígbà tó rọ̀ wá sílẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ ìṣèjọba ẹ̀, ó mú nǹkan ọ̀kọ̀ tún, ó ṣe gbogbo ẹ̀, ó bẹ̀ sí ṣe àwọn orò wọ̀nyẹn. Ìwà tó ń wù lára ìlú rí tí wọ́n ní arákùnrin ọba wa ó ń hùwà bíi Oòduà. Àtìgbà yẹn náà ti lẹ orúkọ Odùduwà mọ́, tóun náà ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ Odùduwà. Odùduwà kan ló ń jẹ́ from the beginning, Léèrè Ọlá òun ló ń jẹ́. Ọmọ tí Léèrè Ọlá dẹ̀ bí ó pọ̀, òun ló bí Iyùn Adé. Wọ́n ṣàbí ọmọ kan náà tó fẹ́ Ọ̀rúnmìlà. Àwọn ọba tẹ́pẹ́ ọmọ yẹn dẹ̀ fẹ́, ìyẹn ọmọ obìnrin yẹn tó fẹ́ ó pọ̀. Ó bí obìnrin tó pọ̀ gan-an ni, ṣùgbọ́n kò tètè rí ọmọ bí. Ọmọ àkọ́kọ́ tó dẹ̀ máa bí tó jẹ́ ọkùnrin, òun ni Ògún Ọlá tó kárí ayé. Nígbà táwọn èèyàn rí pé ọkùnrin àkọ́kọ́ tó wọ́n kọ́ bí, òun náà fi lé alliance name kan ọmọ tó ń pè ní Ọ̀kànbí. Ọ̀kànbí dẹ̀kọ́ ló ń jẹ́, is Ògún ló ń jẹ́. Ẹ̀dẹ̀ wá sọ pé ọmọ kan l'Odùduwà bí ní Léèrè Ọlá bí. Tẹ wá rí Ọ̀rànmíyàn tẹ wá ń pariwo yìí, ẹ má gbàgbé wípé ìtẹ́ Ilé Ifẹ̀ kì í ṣe fún Léèrè Ọlá. Tẹ ní àwọn kan ń claim pé right wọn wo náà wá ń claim. Tẹ wá sọ pé ní o, abọ rẹ̀ ní nǹkan kan ni. Ṣé Ọ̀yọ́ náà fún ara rẹ̀, ṣé Aláàfin lẹ̀ ń jẹ tẹ́lẹ̀? Ṣé Ọ̀yọ́ gan lẹ̀ ń jẹ́, Ẹ̀yọ́ Àjòdì lẹ̀ ń jẹ? Kó tó di wípé ogun lé yín, ogun scatter yín kúrò níbi tẹ ẹrú, ẹtẹ irú ẹta gbogbo ẹ, àkàbóyè àwọn tẹ ń bá sùn nígbà yẹn, táwọn ajẹ́lẹ̀ yín bá sùn. Nígbà tẹ wá kúrò bẹ́ẹ̀ tó gun lé yín, ẹbẹ̀ sí rìn káàkiri bí orí tí wọ́n ṣọmọ́gi, kó tó di pé Ògbómọ̀ṣọ́ gbà yín. Ògbómọ̀ṣọ́ tó wá fi yín síbi tí ẹ wà yìí. Ẹ̀ẹ́dẹ̀ tún ládé, even Ọ̀rànmíyàn fara ẹ̀gbọ́n ò ládé because ìgbà tó jọba nílé Ifẹ̀. Ẹ wá béèrè wípé ìgbà tí Ọ̀rànmíyàn fara tó jọba nílé Ifẹ̀, adé wo ló dé? Sódì adé àrè, at least adé mẹ́ta ló wà. Tó jáde ìṣẹ̀báyé, adé idẹ, adé ìṣẹ̀ṣẹ̀ fún, adé àrè. Adé èwo ni Ọ̀rànmíyàn dé nígbà tó jọba nílé Ifẹ̀? Ọ̀rànmíyàn ò ládé. Àyìnládé ẹ̀ ló kó ogun, ó kó lọ sí Ondo State. Ọba ilé ló dé sí nígbà yẹn, ó fẹ́ lọ sí ìlú Ìdànrè láti lọ gba adé idẹ wọn tí Arẹ́mìtán tó gbé lọ láti lọ jọba. Ṣùgbọ́n Ìdànrè nígbà yẹn orí òkúta ni wọ́n wà, orí òkè. Àtòrí òkúta ni wọ́n fi lé Ọ̀rànmíyàn kúrò nílùú Ìdànrè tí ò rí adé yẹn tí ò rí gbé. Kó tó di gbogbo nǹkan wọn yẹn, òun ni Ọ̀rànmíyàn fi lọ tó kú. Ọmọ ẹ̀ Ṣàngó kẹ̀dẹ̀rẹ́ òun náà ò ládé. Ìyá ẹ̀ ló gbé adé ilé ìpè ló gbé fún, tí ń ṣe adé Ṣàngó. Ẹni wọ́n fún gbogbo àwọn ọmọ Odùduwà, wọ́n fún ní nígbà tẹ́ sọ pé ókè o, Oòduà ọmọ kan ló bí, Ọ̀kànbí nìkan ló bí. Ẹ̀yin náà lẹ́tú wá tẹ́ sọ wípé Odùduwà ó ti pín gbogbo adé fún àwọn ọmọ ẹ̀ tán. Ṣùgbọ́n Ọ̀rànmíyàn nìkan ni ò ládé. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ sọ pé Ọ̀kànbí nìkan ló bí? Ó yẹ yín nìsín. Now, Oòduà kò lè fún Ọ̀rànmíyàn ládé because Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ tó ní ètò. Tó ní ètò tá à ń sọ ni wípé wọ́n ti ṣègbéyàwó tàbí ìdáná kankan ìyá a mọ̀ pé ọmọ tán bá bí ọmọ yẹn létò. Ṣùgbọ́n eléyìí Ògún ló lọ jagun, tó rí ẹrú kó wá, Tápà ló ti lọ jagun yẹn, ó rí ẹrú, ó rí kó wá. Ẹrú yẹn ló bá ní àjọṣepọ̀ tó sì lóyún, òun ló bí Ọ̀rànmíyàn. Ọ̀ndẹ̀ òkè bóná máa tarí Ọ̀rànmíyàn sódà ó yá lọ máa jagun. Ẹ wá sọ pé wọn ò gbádé fún. Tí kì í bá ṣe ìwà ẹrú tó wà lára Ọ̀rànmíyàn, kí ló dé tó fi lọ kó ogun ja Ilé Ifẹ̀ tó ń bẹ́rí àwọn èèyàn lọ ńgbà yẹn? Kí ló dé? Sẹ́ẹ̀mì ìwà yẹn náà ló wà lára àwọn Ọ̀yọ́ lónìí tí wọ́n tàpá sí orí ìrun wọn. Ọ̀yọ́ ò ládé. Kàkà tó yẹ kí Aláàfin yìí kó bá Ọ̀ọ̀ni ṣe pọ̀, Ọ̀ọ̀ni ìbáṣe adé fún yín. Àìládé yín ló jẹ́ kẹ́hìndé fìlà kẹ̀ǹbẹ̀ àbí tí ajá káàkiri. Àìládé yín ni. Ojú òtún wá tì yín, ẹ tí wọ́n ń pariwo ládé Aláàfin ò ládé, adé aládé kún lágbà fún Aláàfin. Ojú ò wá tì yín, adé aládé, ẹ̀dẹ̀ ń gbà. No wonder tí nígbà tó Ògbómọ̀ṣọ́ tó fi tètè dá fátífátí ni pé kán tètè dé Aláàfin kúrò lọ́dọ̀ wọn. Torí pé wọ́n ti mọ ìwà wọn, wọ́n ti mọ ìṣesí wọn, wọ́n ti mọ nǹkan tí wọ́n ń ṣe. Sẹ́mi ìwà wọn náà ló dé ìpàpà ń fi ara hàn láàrin yín. So
àgọ́ ọjà ẹgbẹ́ra ẹgbà ilẹ̀ yín kúrò lọ́wọ́ Ọ̀yọ́ kí Ọ̀yọ́ padà sí Ọ̀yọ́ ilé wọn kán lọ claim ilẹ̀ wọn o. adé aládìkún tẹ̀dẹ̀ gbé sọ́dọ̀ adé Sunday Igboho ẹ lọ fún Sunday Igboho ní adé ẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ a máa bá yín fà á lórí áàpù wọ̀nyí a máa bá yín fà á o adé aládé tẹ́ ẹ jí gbé ẹgbẹ́ ńlẹ̀ o. Aláàfin tó lóun sáyìn treaty òun fáyìn òun sáyìn kìnnìkan òun sáyìn kìnnìkan Aláàfin ò ní ipò kankan. Century wa yìí gbogbo ìjọba rubbish tí gbogbo yín ṣe àwa youth century yìí àwa la máa gbé apá yín la máa rí apá yín sílẹ̀ àwa yìí Moses ta ìlú Ọ̀yọ́ yẹn àwọn ló ń da àárín ọmọ aládé rú àwọn ni a máa gbé apá yín a máa gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ti ní nǹkan kan ẹ máa wò ìtànjẹ ìtàn wa ẹ mú gbogbo ẹ dorí ẹ kodò wọn wá sọ pé àní ìtàn láìsí mọ̀ pé Ọ̀yọ́ burúkú ló dojú ìtàn wa kodò Ọ̀yọ́ yìí àwọn ló dojú kan à ń jẹ́ Yorùbá wà láàrin Ọ̀yọ́ àti Tápà Ubaruba ẹ wá dé èdè tí mò ń sọ lẹ́nu èdè Yorùbá kọ́ mò ń sọ lẹ́nu èdè Ọ̀pẹ mò ń sọ èdè Ọ̀pẹ èdè méjìlá ní aníkan èdè Ọ̀pẹ àti ohun Ifẹ̀ kò dẹ̀ sí nǹkan tó jẹ́ nínú èdè wa u ni Ufẹ̀ Ulé Uṣu Ugbàdo ẹ lọ sí Oǹdó Èkìtì Ọ̀ṣun Ìjẹ̀bú gbogbo ẹ̀wọ̀n yẹn ẹ rí i pé gbogbo wọn u ni wọ́n ń pè lọ́wọ́ wa ní ìsìn àmàgbà ráìtì wa padà then Aláàfin ìlú Ọ̀yọ́ a fẹ́ sùn wọn pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n kó lẹ́rú àti bọ́n ṣe ń bá àwọn èèyàn wa sùn a nílò láti sùn Ọ̀yọ́ ń bẹ̀ yẹn pẹ̀lú ipa tí wọ́n kó nínú òwò ẹrú tí wọ́n ṣe ní ìgbà yẹn a nílò láti sùn wọn lọ́wọ́ tá a wà yìí a ò ní gbà Ọ̀yọ́ wọ́n nílò láti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ kótó jíire pẹ̀lú bọ́n ṣe da ìlú rú wọ́n bá àwọn ìyá wa sùn wọ́n bá àwọn obìnrin wa sùn wọ́n kó wọn lẹ́rú wọ́n gbọ̀n bẹ́ẹ̀ làwọn gba gbogbo ẹ̀ ẹ wò ṣíọ̀. ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 54 27 +234 70